2 èjì 3 ẹ̀ta 4 ẹ̀rin 5 àrún 6 ẹ̀fà 7 èje 8 ẹ̀jọ 9 ẹ̀sán 10 ẹ̀wá. Èdè Yorùbá dùn kìsìchínì. How are you doing? Hope you are doing great. Mo gbàgbọ́ wípé ẹ̀kọ́ tí ò ní ó bá wa láyé àti àlàáfíà. Ohun tí a ó máa gbé yẹ̀wò lónìí ni òǹkà ní èdè Yorùbá. Kí ni òǹkà ní èdè Yorùbá? Yorùbá bọ̀ wọ́n ní kí àgbàdo tó dáyé ó ní ohun tí adìyẹ ń jẹ. Kí àwọn onígẹ̀ẹ́sì tó gbé ọ̀nà tí wọ́n ń gbà ń ka nọ́mbà tiwọn kí wọ́n tó gbé dé, ó ní ọ̀nà tí Yorùbá ń gbà ka tiwọn náà. Òǹkà ní èdè Yorùbá ó ní ọ̀nà tí Yorùbá fi ń mọ iye nǹkan. Ọ̀nà tí Yorùbá tí wọ́n fi ń mọ iye nǹkan. Nígbà tí wọ́n bá kà tí wọ́n bá ní méní, méjì, mẹ́ta, mẹ́rin, márùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tàbí ení, èjì, ẹ̀ta, ẹ̀rin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n sì tún lè ní èkíní, èkejì, ẹ̀kẹta, ẹ̀kẹrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lónìí a ó kọ́ bí a ti ń ka 1 títí di 30. Kí n tó tẹ̀síwájú, mo fẹ́ kí a mọ̀ wípé bí a ṣe ń ka òǹkà ní èdè Yorùbá dá lórí ohun tí a bá fẹ́ kà. Bí a bá fẹ́ ka nọ́mbà, tí a bá fẹ́ ka nọ́mbà bóyá nínú yàrá ìkàwé, a fẹ́ ka nọ́mbà tí wọ́n ti kọ pé 1. Bí a ó ṣe kà ní 1, 1, 2, èjì, 3, ẹ̀ta. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé a fẹ́ ka nǹkan, bóyá kó ìwé, àkójọ, a lè kà pé ení, èjì, ẹ̀ta. A lè sọ wípé 1, èjì, ẹ̀ta rárá. Tó bá sì wo àwọn mìíràn wọ́n lè sọ wípé méní, méjì, mẹ́ta. Ṣùgbọ́n a lè kà wípé 1, èjì, ẹ̀ta. Báyìí ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú òǹkà. Báwo ni Yorùbá ṣe ń kọ́ ara wọn ní òǹkà? Yorùbá a máa kọ́ ara wọn ní òǹkà nípa kíkọ orin, tàbí wọ́n lè fi pa àlọ́ nígbà mìíràn. Bí àpẹẹrẹ, a lè sọ wípé ení bí ení, èjì bí èjì, ẹ̀ta ń tagbá, ẹ̀rin wọ̀rẹ̀kọ̀, àrún ń godó, ẹ̀fà tí èlè, bírò ń bírò, èrò bàtà. Ẹ mọ̀ ọkọ̀ yìí tó kù lọ. Ẹ bá ń parí ẹ̀. Okay. A tún lè kọ òmíràn wípé ení bí ení, èjì bí èjì, ẹ̀ta bí ẹ̀ta, ẹ̀rin bí ẹ̀rin, àrún bí àrún, ẹ̀fà bí ẹ̀fà, èje bí èje, ẹ̀jọ bí ẹ̀jọ, ẹ̀sán bí ẹ̀sán, ẹ̀wá bí ẹ̀wá. Kì í ṣe ẹ̀wá o, ẹ̀wá 10. Òmíràn wọn á tún máa sọ wípé ení bí ení, èlé ní lọ́mọdé ń kawó, èjì bí èjì, èjì wọ̀rọ̀ ní tolúbejì, ẹ̀ta bí ẹ̀ta, títa títa ní tojú ata, ẹ̀rin bí ẹ̀rin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So oríṣiríṣi ọ̀nà òun ni Yorùbá ń gbà kọ́ ara wọn ní òǹkà. Àwọn ọ̀nà tó sì ṣe wípé yóò mú kí inú èèyàn dùn láti kọ́ ni. Ọmọ mìíràn gan ti lè máa kọ́ bí pé òun kàn ń kọ orin, láì mọ̀ wípé òun ti bẹ̀rẹ̀ sí ní kọ́ òǹkà ní èdè Yorùbá. Ìgbà tó bá wá dé ilé ìwé tí wọ́n bá wá ń sọ wípé 1, 2, èjì, 3, ẹ̀ta, níwàá rí pé ó dàbí pé mo máa fi ń kọrin nílé, ní wàá bẹ̀rẹ̀ sí ní kà. So Yorùbá ní oríṣiríṣi ọ̀nà tí wọ́n gbà ń kọ́ ara wọn ní ẹ̀kọ́. Báyìí ẹ jẹ́ ká lọ sínú òǹkà gangan tí a fẹ́ kọ́. Máa bá mi kà lọ. 1 ni ní èdè Yorùbá. A tún lè sọ wípé ení, a sì lè sọ wípé èkíní. 2, èjì, méjì, ìkejì. 3, ẹ̀ta, mẹ́ta, ìkẹta. 4, ẹ̀rin, mẹ́rin, ìkẹrin. 5, àrún. 6, ẹ̀fà. 7, èje. 8, ẹ̀jọ. 9, ẹ̀sán. 10, ẹ̀wá. 11, ọ̀kànlá. 12, èjìlá. 13, ẹ̀tàlá. 14, ẹ̀rìnlá. 15, ẹ̀ẹ́dógún tàbí mẹ́ẹ̀ẹ́dógún. 16, ẹ̀rìndínlógún tàbí mẹ́rìndínlógún. 17, ẹ̀ẹ́tàdínlógún tàbí mẹ́tàdínlógún. 18,
èjìdínlógún tàbí méjìdínlógún. 19 ọ̀kándínlógún tàbí ọ̀kándínlógún. 20 ogún kìí ṣe ògùn o kìí sì ṣe ògún ogún rèmí. 21 ọ̀kànlélógún tàbí mọ́kànlélógún. 22 èjìlélógún tàbí méjìlélógún. 23 ẹ̀tàlélógún tàbí mẹ́tàlélógún. 24 ẹ̀rìnlélógún tàbí mẹ́rìnlélógún. 25 àrùnlélógún tàbí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. ìyẹn ni wípé 5 ó dín ní 30. àrùnlélógún tàbí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. ẹlòmíràn sì lè sọ wípé 25. 26 ẹ̀rìndínlọ́gbọ̀n. 27 ẹ̀tàdínlọ́gbọ̀n. 28 èjìdínlọ́gbọ̀n. 29 ọ̀kándínlọ́gbọ̀n tàbí ọ̀kándínlọ́gbọ̀n tàbí mọ́kàndínlọ́gbọ̀n. 30 ọgbọ̀n ọgbọ̀n kìí ṣe ọgbọ̀n ọgbọ̀n rèdò. mo lérò pé ó yé wa. Very simple. Just let your mind be there, then you will know it all. tó bá wù wá gan lè máa fi kọrin ká máa sọ pé 1 ọ̀kan 2 èjì 3 ẹ̀ta 4 ẹ̀rin 5 àrún 6 ẹ̀fà 7 èjì 8 ẹ̀jọ 9 ẹ̀sán 10 ẹ̀wá 11 ọ̀kànlá 12 èjìlá 13 ẹ̀tàlá 14 ẹ̀rìnlá 15 ẹ̀ẹ́dógún 16 ẹ̀rìndínlógún 17 ẹ̀tàdínlógún 18 èjìdínlógún 19 ọ̀kàndínlógún 20 ogún ogún. Very very interesting. ó wà interesting gan. ẹ jẹ́ kí ọkàn wa kó wà níbẹ̀ yóò sì yé wa. mo lérò wípé a gbádùn ètò ẹ̀kọ́ èdè Yorùbá tí òní. mo rọ̀ wá ẹ jẹ́ kí a subscribe. ibi kíní pupa tí ó wà ní ìsàlẹ̀ fọ́nrán yìí ẹ̀yin ẹ ṣáà tẹ̀ ẹ ti darapọ̀ mọ́ wa. ibi tí a ó fi àdàgbà ètò tí òní rọ̀ sí ni. ó tún di ọjọ́ mìíràn ọjọ́ rẹ̀ lágbára Elédùn wa. ó dàbọ̀.